tá a sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ láàrin ọkùnrin sóbìnrin. So ó wá ní lady kan tó wọnú DM mi jọ yẹn tó sọ fún mi pé kì í ṣe pé bóyá ọkọ òun ò lè ṣe o àbí bóyá òun àtọkọ òun ò kì í jọba àwọn sùn. Ó ní but nígbà míì tóun àtọkọ òun bá jọba àwọn sùn báyìí òun ò kì í fìlì ẹ̀ rárá. Wípé kí náà yẹn pé bóyá ó ju ara òun fẹ́ ọ̀sán tí ó ní ọkọ òun ò wulẹ̀ ní okó rárá ni. Ó ní kò ní okó rárá tẹ́ pé òun kàn ṣáà máa dúndùn pé kí náà ọkọ òun dẹ̀ dá sóhun gan-an. Ó ní the man is very caring, wonderful, bla bla bla, òun ò dẹ̀ lè cheat. So sometimes toys ni òun máa ń lò. Pé bọ̀ ṣé nǹkan míì wà tóun lè lò. Torí àwọn ó máa ń kó kẹ̀ òun ò lè sọ fún ọkọ òun wípé bóyá okó ẹ̀ kéré tó lè sound disgusting. Pé kí n jọ tó iṣẹ́ bá wà tí mo lè fún òun. Mo ṣáà drop iṣẹ́ yẹn fún woman yẹn pé bọ́ ẹ má sọ fún wípé ó máa ń jẹ́ kí nǹkan ọmọkùnrin tóbi ni o. Ẹ má sọ fún o. Kó má máa wò bóyá ó ti ń gba okó mi bómi ló fi ń complain báyẹn. Tóbìnrin bá dẹ̀ ti bímọ at times ó máa ń ṣẹlẹ̀ bóyá kó ju ara yẹn kó tún hàn ju ti tẹ́lẹ̀ lọ. Bóyá nítorí ẹ̀ ni ìyàwó ò fi gbádùn ẹ̀ mọ́. So iṣẹ́ tí mo fẹ́ fi kalẹ̀ lẹ́yìn ó ṣiṣẹ́ fún nǹkan ọmọkùnrin tó bá kéré. Wàláhì iṣẹ́ yìí confirm. Táwọn ọkùnrin bá mọ bóbìnrin ṣe máa ń enjoy kí nǹkan ọmọkùnrin kó tóbi ni wọn ò ní fi nǹkan ọmọkùnrin wọn ṣeré. Torí kò sóbìnrin tí ò láìkẹ̀ lẹ́yìn tá a bá fẹ́ máa parọ́ fúnra wa ni. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí mi ń ṣe saint. At least tọkùnrin mi kọkùnrin wọnú ara ẹ̀ kó mọ̀ pé nǹkan wọnú ara ẹ̀. Ọkùnrin mi kan wọ́n kàn ṣáà wà ní lẹ́yìn bóyá látàrí oríṣiríṣi ọ̀nà. Ọkùnrin mi wà tẹ́ pé ìgbà tọ́lọ́run dá gan ó dá pẹ̀lú okó tó tóbi ni. Bọ̀ látàrí ṣìnà infection bọ́ látòrí eléyìí bọ́ sórí eléyìí àbí kéèyàn máa masturbate nǹkan tó bá jẹ́ kí okó ọkùnrin sún kí gbà yẹn nígbà míì nìyẹn infection. Tọkùnrin mi bá wọnú òbò ńgbà míì báyìí yóò sọnù ni. Ẹ mọ̀ kí okó parẹ́ nínú òbò nígbà tó bá ti kéré obìnrin yẹn kàn máa làálẹ̀ bíi làlígà ṣáàṣì tó fẹ́ ṣe ni which is not good. Ló máa ń mú ìyàwó lémi ọkọ ẹ̀ máa sọ pé kí ló fẹ́ kinní kan kí ló wọ́n ní mọ̀ pé kò bàbá àṣàlẹ̀ yín ò tẹ̀sàlẹ̀ ni. So ẹ̀yin ọkùnrin ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run when you come to your sex part àti pé láàrin ìbálòpọ̀ ẹ jẹ́ kóun náà jẹ́ priority yín. Ẹ má kàn wó pé kẹ́yìn kàn ṣe ti yín kẹ́ ẹ dìde ẹ béèrè ṣé kinní ìdá ṣó rinlẹ̀. Ìjẹ̀dí ẹ máa lò ọ̀pẹ́ yẹn máa lò gbogbo ẹ̀ kì í ṣoògùn òyìnbó. Ló bá dọ́dọ̀ àwọn alágbo ẹ fún mi lágbo tó máa jẹ́ kí n ṣe dáadáa. Ní pé nǹkan tí ìyàwó ẹ̀ bá fẹ́ lọ mú gbòòrò gan ìwọ gan ti ṣe bọ́ṣẹ́ tí ń ṣe ojú ńlé. Kí ìwọ gan ti rún nǹkan rẹ ní ìrùnkùrùn nǹkan tó bá fẹ́ lọ mú ta yóò jọ ṣojú ẹ̀yin méjèèjì. Ẹ jọ̀ọ́ nǹkan ọmọkùnrin tó dẹ̀ iṣẹ́ yìí wàláhì ó gbéra gidi. Ó gbéra gidi mo ti fún èèyàn rí. Mi mọ̀ tí màá yẹn bá wo post mi o àwọn náà máa mọ̀ pé lóòótọ́ nìkan tí mo sọ. Ìlú òyìnbó lẹni yẹn wà. Mo forúkọ bò yín láṣìírí UK lẹ́ ń gbé. Mo rántí yín. Tẹ́ni kí n bá yín fi rán mọ́tò. Mo rántí yín UK ní bọ̀dà tí mo ṣe fúnjọ́ kìíní àná ń gbé. Bọ̀ mo forúkọ bò wọ́n láṣìírí. Mo mọ̀ pé wọ́n rí ẹ má bínú dádì wa ẹ má bínú. Bọ̀ èròjà rẹ̀ pọ̀. Láì mọ̀gbà alákòókò ẹ lọ ṣiṣẹ́ yìí. Wàlẹ́ mẹ́pẹ́ tó bá ṣe nínú èpè àti àdúrà yóò fi kan ránṣẹ́ sí mi. Mi ì fẹ́ ṣe mistake lóye kí n kọ èròjà kalẹ̀ lẹ̀. Ẹ máa lọ bá mi wá egbò péjú òwìwí. Egbò péjú òwìwí. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó bá tóbi tó sáìzì nǹkan tẹ́ fẹ́. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ẹ̀wé yìí tó ki tó rí rùmùrùmù. Ẹ pé àwọn ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kan wà tẹ́ pé tẹ́ bá fi ọwọ́ pọ̀ ẹ máa mọ̀ pé ó kì síbẹ̀. Ẹ máa gbọ́dọ̀ gbọ́ àlájá o. Ẹ máa lọ wá ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó bá tóbi tó nǹkan tá a fẹ́. Ẹ máa wá odidi páńdọ̀rọ̀. Ẹ má yẹ kí páńdọ̀rọ̀ yẹn gùn jù o. Tó àwọn èèyàn wa obìnrin a máa ń láìkì nǹkan tó bá ṣe bọ̀ ẹ má yẹ kó gùn jù. So ẹ máa wá egbò akọgun, epo ẹ̀pà kún. Ẹ máa wá pòpòrò ọkà bàbà.
oko ẹ̀sìn, oko òbúkọ, egbò gbọ̀ngbọ̀n, ewé ẹ̀là-awùsà. Ẹ máa gé gbogbo ẹ̀ kéékèèké, gbogbo àwọn èròjà tí mo dárúkọ ẹ̀, ẹ máa gé wọn kéékèèké. Ẹ mọ kòkò tán máa fi ń ṣe àgbo yẹn, sallallahu alaihi wasallam. Ẹ mọ gbogbo kòkò tán máa fi ń ṣe àgbo yẹn, ẹ máa lọ gẹ̀ẹ́tẹ̀, ẹ máa ṣàn nù. Ẹ máa wá da gbogbo èròjà yìí, ẹ máa dà sínú ẹ̀. Ẹ máa wá da omi ọsàn wẹ́wẹ́ tó pọ̀ díẹ̀, ẹ máa dà sí, ẹ máa wá sè kó jiná. Kíní máa ń korò torí ijọ́ tèmi gan ṣe fún yàn tí mo kàn taste ẹ̀ wò, ó korò bíi bọ̀ kò sẹ́ni tó máa lò tí ò ní mọ̀ pé iṣẹ́ lòun lò. Ẹ máa sè tó máa jiná. Tó bá ti tutù kẹ́ni ẹ máa mú, ẹ gbé sínú fíríjì, ẹ máa mú láràárọ̀ kẹ́ tó jẹun. Wàhálà ẹni tó bá lò fún nǹkan ọmọkùnrin tó kéré, tasted and confirmed ni ẹ lọ dán wò. Ẹ lọ dán wò. Lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n ka èròjà yẹn. Ẹ jẹ́ n kà bọ́ síta lẹ́ẹ̀kan sí kó má dàbí pé mo ṣe mistake. Ẹ máa lọ wá egbò péjú òwìwí, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó bá tóbi tó nǹkan tá a fẹ́, odidi pándọ̀rọ̀ kan, egbò ẹ̀pàkún, egbò akọgun, pòpòrò ọkà bàbà, oko ẹ̀sìn, oko òbúkọ, egbò gbọ̀ngbọ̀n, ewé ẹ̀là-awùsà. Ẹ gé gbogbo ẹ̀ kéékèèké. Ẹ fi ìkòkò tó máa fi ń ṣe àgbo yẹn, òun lẹ máa fi sè é pẹ̀lú ọsàn wẹ́wẹ́. Ẹ máa mú ní glass cup kan láràárọ̀. Ẹ dẹ̀ lè mú ní glass cup kan lálẹ́ bò bóyá ká ṣe báyìí, máa mú glass cup kékeré kan láàárọ̀, kékeré kan lálẹ́. Èmi ẹ̀pẹ́ tó bá lo eléyìí. Mi ìfẹ́ gbọ́n pàlájà ló kọ́ mi ní àbí Ọlọ́run ló di déédéé ló kọ́ mi ní kíní yìí o, mi ì sí ń bẹ̀ o. Ire o.